àwọn ẹwà ni wọn lé mo máa kí yan òkè ọmọ Gẹ̀ẹ́sì orúkọ mi ni àti ìkànnì Garo TV Diary gẹ́gẹ́ bí ìṣẹ́ ti mà àṣà wa ìṣe wa ègbọ́dọ̀ parẹ́ òun ní ara lórí ẹ̀mí adaka lọ náà ti ìbọ̀kàn ìbọ̀kàn náà ti ìbọ̀kàn ìbọ̀kàn òun ló jọra òun ní ẹ̀mú wéra ni ní ẹni kú gbọmọra ìdògùn ti gbòógì ìbẹ̀rẹ̀ mọ́ra ni bábí mo máa kí yan o àbáwá kí yan yàn nínú ilé dáadáa orúkọ mi. Orúkọ tèmi Johnson Akínlọ́ọ̀sì ikú ìjọba ọmọ ìgbógi tí ìlú Ìbútakò ti Òṣòro. Ó sì bá mi bàbá gẹ. Orúkọ tèmi ni Ìrànlí Abraham Fanigba ọmọ Òdògùn tìgbógi yóò sọ lórí ẹbí nẹ̀ní. Ó sì bá mi àgbàmọ̀ká jìnnà dàrá báyìí. Ohun ìkanra èyí yẹ pé a ti rí pé dìtà wa máa bá lọ kíákíá dáhùn bára ní òkèèrè jíjì náà ká mọ̀ pé ìjẹ́ òbájá ti gbé wa yìí ibẹ̀ ti yà ọdún mẹ́rin ti kó odó ti pẹ́ ìdógún ti gbógi rí kẹ̀rẹ́ lẹ́bẹ̀ wọlé wa àti gbé ibẹ̀ pé ìdógún ti gbógi rèé kí ìdógún ti gbógi ti jẹ́ ní ọmọ ló bòkù ìlú àkóhùn ti jẹ́ lẹ́nu pàtó. Ọmọ ló bòkù òun ìdógún ti gbógi rẹ mẹ́fà ó pọ́mínẹ́ǹtì náà àmọ́ ló bòkù ni mẹ́fà. mẹ́fà ọ̀kan ní ti fẹ́ àtẹlámú náà ní ilẹ̀ yìí ṣèyí ń ṣe ìṣe àṣètò lóra àwọn ló bòkù rẹ ní ìtìtọ́ ọmọ ló bòkù ìyókù ló ṣe náà jẹjẹ rẹ àwa ó ṣe gbogbo àkẹrán lónìí. Gbogbo àkẹrán nínú ìdógún ti gbógi. Lẹ́yìn tí tìgbógi lẹ́yìn tìgbógi bẹ̀rẹ̀ òun àkòdé wá. Òun ni àkòdé ìgbà kẹfà. Alẹ́ àládùn kan ra ìjọ ọmọ yẹn tọ́yọ̀ ra. Ògúngbèmí. Àtìwé lílé kan. Dáwà padà yìí dáwà mú ìdógún ti gbógi gangan yẹn lọ́nà ẹ̀yìn. Ìdógún ti gbógi yẹn kí lọ́mọ yẹn wá bí ara ẹ̀. Tìgbógi pé rẹ́kọ̀dù àwọn bàbá lè ń ṣe díẹ̀. Bàbá ló rẹ bí? Tìgbógi níwọ̀ ó bí ìyó prominent ní tí a mọ̀ mẹ́ta àkọ́bí obìnrin igbákejì ìdógún bá wà yóò ṣe bá wà ní ó ṣe tìgbógi tìgbógi that is the father. That is the father. Lẹ́yìn tìgbógi ó bí obìnrin kan dérìn lẹ́yìn ó bí ìdógún ó ṣùgbà kejì ọkùnrin lẹ́yìn ó bí dípẹ̀yìn ọkùnrin yóò ṣe prominent ọmọ yìí tìgbógi lóbìnrin yìí ìyọ̀nbí rẹ̀ ọ̀kan kápẹ́ ní ìdógún tìgbógi ló ń ṣe bẹ́ẹ̀ bá wá òun ṣe bá òun nẹ̀ kì í òun náà ní àdúgbò wọn ní ìgbógi òun ṣe bá wá ìgbógi bí dẹ́rìn á ti gbé lọ́lọ́kọ nígbà èèyàn lọ́lọ́kọ ìdógún ó tẹ̀lé lọ́kùnrin dípò èèyàn tẹ̀lé lọ́bìnrin. Ó ṣe bá mi mo mọ̀ pé èyí ẹbí yóò ra darí ní ayé yìí ò dé nóríkì ajá yàbàrá wọ oríkì gbé. Àfihàn bàbá rẹ̀ dógún tí bọ́ọ̀mà díẹ̀ náà bọ̀ tí yóò comprehensive ní bọ́ọ̀bù lè gbé òde wọn ẹ̀sẹ̀ sí ní àìpẹ́ ìgbòrí ọmọ wa pé Ibrahim yóò fẹ́ ṣe kẹ́lẹ́ náà Àbújá à ń pè bí ń bẹ̀ fọ́jú kọ́ orí kí ẹ̀ wọn kọ́ ọ̀rọ̀ ní program ní a lè gbórí afẹ́fẹ́ bàbá wa kiri dógún gẹ́gẹ́ bí olórí ẹbí. Bí ẹ̀rù bá mà ní ẹ̀kọ́. Àwọn ẹbí ẹ̀wọ̀n bá ti máa ń bẹ̀dẹ̀ fún. Ìfẹ́jì wà very comprehensive. Ọgbà ìgbógun ti gbógun. Ọmọ lọ́jà ló bòkù. Ọmọ ẹkùn bí ejò lóko.
ọmọ ọjà yìí lọ aṣọ funfun gánà nǹkan tó fi kú bá. wàhálà ó bí bàbá. Odógún ti gbógi ọmọlé ìbẹ̀rẹ̀ yehodowó ọkà yòówù ẹ̀ ń sowó ọkà ìgbó ẹ̀ òmùtọ̀rẹ̀ dógún ti gbógi olóko yìí àti òrétí ráhùn dógún ti gbógi yóò ṣògbẹ́ títí ẹ̀yìn sùn ẹ̀ tán. Odógún ti gbógi ọmọ alátúngbùre ọmọ yẹ mú pé ọmọ àti pé ọmọ yẹ sọmọ orúkọ oríkì ìdógún rẹ àti bẹ́ẹ̀ lọ. ṣe gẹ́gẹ́ bí ṣe bàbá ti fọ̀ amú iná ẹ̀ àyà àárín àgbé ibẹ̀ wọn a máa ìdógún ti gbógi bàbá mi wà bẹ̀rẹ̀ ìdógún ti gbógi yìí táwọn kẹsà àti mẹ́jọ́lá àjọlá àjọdò àjọlá ní igbó takò ń dé jọlá wa ní ìrọ̀wà wa ní bòmú ẹ̀ ìdógún ti gbógi tó wà ń bòmú ẹ̀ yàtọ̀ gbótakò yìí yàtọ̀ àwọn alátúlá tẹ̀dó bòmú ẹ̀ bí àwọn máa kà lọ ó ra gbòógì ní bòmú ẹ̀. mẹ́rin yóò fọ́mílẹ̀ náà ní ìgboyà ń kéré wọ bàbá lè lọ ọba àwọn bàbá lè máa jàǹlá soko ní bòmú ẹ̀ ilé ẹja àwọn ìgbòyà tún ṣẹ̀ṣẹ̀ sí padà lórí bọ̀tí ẹ ṣe pé prominent àti popular ìjàgbọ̀n náà fọ bọ̀tá lè máa pẹ́ ọ̀pọ̀ ara ń bí o bó ti sọ̀gbọ̀n ó ra níbo ta kó bó ti wá nílé tọ́. àríyé tí wọ́n sáńbẹ̀ ògùn ẹ ti wọ́n à ń ṣe kọ́lé àti ṣe dédé ẹ lè fẹ́ ṣe ti gbógi ti gbógi ìwé sórúkọ bá wa ti gbógi ọkùnrin méjì yóò prominent yóò ní right ṣé oyè Ìlúmùrè oyè Olúbòkun wọ́n ń ṣe Ìdógún àti Dépẹ̀yìn àwọn bẹ̀rẹ̀ ní ráìtì gidigidi ẹ bàbá ń ṣe ṣùgbọ́n bẹ̀rẹ̀ ìjà mú àyàn lọ́jọ́ lọ́lọ́kọ ìyá jẹ́ náà òun á mú òun á ṣẹlẹ̀ pé gbọ́n wọn Ìdógún àti Dépẹ̀yìn fojú wájú kó bẹ̀rẹ̀ Áfíríkà jìyà ní ọ̀hún ìṣe àná ń sọ wájú ìwà rẹ̀ bàbá mọ̀ kú Ìdógún Dépẹ̀yìn àwọn níbẹ̀ ó ṣe bà mí àìmọ̀ pé ihe bí yóò ra bí mẹ́rọ kí èrò ti dógún ti gbógun dandan dáhùn wá nínú ìdíkà bá wa gbọ́. àwọn ọmọ Ìlúmùrè ìyàn náà ọmọ ẹkùn àwọ̀dẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ olóko ọmọ ẹkùn ìgbọ̀dọ̀ jẹ́ olóko. ẹ kí èso olóko yẹn à ń lànà àwọn ẹ̀rọ anulé. wọ́n máa ẹran yẹn pé olóko ẹkùn ọkẹ gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ̀dọ̀ wọ́n jẹ́ ìpele kíkì wá pé àwọn ọmọ kan lòun ní ìgbẹ́dọ̀ olóko ìgbọ́dọ̀ tí olóko bọ̀sá di yàtọ̀ yìí ìrọ̀yìn ẹ̀rọ̀yìn ẹ̀ẹ́dìyàn náà ẹ̀gbọ́n ọmọ ẹ̀pọ̀ ìgbọ́dọ̀ jẹ́ olóko yàtọ̀ ìyẹn dóbìnrin ńlá yóò ṣe ọmọ Ìdógún ti gbógi tó bá la fẹ́ ọ̀nà mú ẹ̀nà wọn dẹ́dẹ̀ jẹ́ ilẹ̀ bára jẹ́ èlè jẹ́ o àfọ̀nà aláìjẹ́ ìjàmbá wá fẹ́ agbọ́dọ̀ fọ́ ọmọ yìí o jẹun bẹ́ẹ̀ rí o. òwúrọ̀ ilẹ̀ yìí ẹgbẹ́ àlàkà obìnrin wà ní ẹgbẹ́lẹ́rìn àgbọ̀dọ̀ ìgbẹ̀dọ̀ jẹ́ yàn náà bó wá fẹ́ náà fọ́n wọn bá jẹ́ òun á lè jẹ́ bọ̀ tó gbọ́dọ̀ bọ́n ọkàn ẹ̀dín gbọ́dọ̀ jẹ́ èèyàn ti rà dé ẹ̀jẹ̀ tí Ìlúmùrè á affect ẹ̀ ejò hàn gidigidi ìmọ̀ ti jẹ́ rí. ẹni ọ̀dọ́ wọn ní ìkálẹ̀ a máa gbọ́ pé dábàá ti mú ọmọ ọkọ ló ti lọ bóyá àwọn ahanwó orí ẹ̀ ṣùgbọ́n gbogbo tó wọn ó ní ìpèníjà ó padà wá dálé mọ́sú gbọ̀dọ̀ afẹ́fẹ́ ọ̀nà mú ẹ̀ ìjẹ́ ó tún nílò àti han àtọ́ àgbà tó gbowó rí mú ẹ̀ lórí ẹ̀ àbùkù kan ṣoṣo ẹ̀ tó bẹ́ẹ̀ gbà ó bá fọkọ mẹ́wàá. létí ìbò gbé o yóò ti wájú ti dáná àti gbowó o ti complete dédé yan yẹjẹ ẹsẹ àti mọ́lẹ́sì rẹ̀ o ti hàn
ìgbà yìí láì ó dàbẹ́ ni pé àwọn ní interest sí owó dáwọ́rẹ́ nǹkan kan yìí òtùgbà mú a lè gbá àmọ́ a lè decide fẹ́ gbá bọ̀tí ẹ̀ ṣe pàǹpà ń tẹ wá ẹ̀ ń bó ti hàn ó yóò ti múlẹ̀ jẹ́ láti mú rẹ yóò ti lọ ó lọ ẹ̀ ó bá la kọ́ ó lè yóò kọ́ ọ̀nà ìyá mọ̀ yóò hàn dáwọ́rẹ́ ẹ̀ èèyàn ti wá report officially ṣe déédéé gbé ọ̀nà ọba tó la fẹ́ ẹ̀rọ ẹ̀túgbà yẹn ó lé àwa introduce yìí wọn yà tó bẹ introduce yìí ìyẹn ti hàn owó orí ẹ lọ ó ní àti gbọ́ ẹ ní o ìdógun ti gbogbo ó ti là á ti là á nà tó wá gbinúbò mú ẹ ya pé níkàlẹ̀ pé owó orí yẹn ò gbọ̀kan ni pé mú ẹ̀kẹ́rẹ́ bó ṣe gbà mẹ́gbọ́ àkàgbà gbà mẹ́gbọ́ ìyẹn fọ pé ẹ mọ̀kọ́ ma yàtọ̀ máa lé ẹ lórí ọ̀rọ̀ owó orí ìdógun ti gbogbo láì ó pẹ̀lú wọn bàbá àwọn mi dáká fa ètò yẹn lọ ṣùgbọ́n àgàdàdà mi ní gbogbo yìí tó mọ̀ pé babalá ní ọ̀kọ̀ọ̀kan méjì yẹn fẹ́ ṣe ẹnubọ̀ kan máa dúpọ́ lọ́wọ́ wọn pé igi arúgbó tv darí pé náà pé ìdá tiẹ̀ ìdókòó adẹ̀ fọ́ inú aláìdẹ̀ dùn pé dáhùn aláìtì ẹ̀rí yẹn pé ẹ̀ẹ́dógún ti gbogbo ó ra o èdè rà ń bò mú ẹ̀ gbogbo wọn ra rí àdúgbò wọn rí gbogbo àgbàlá bó bá rán mú wọn rí ìdógún rẹ nù rèlè ó ra ní ìrèlè ṣùgbọ́n ẹ̀yìn ṣe ti gbogbo ó ra ń bẹ̀ ẹ̀yìn ṣe tọ̀dọ̀ aláì àti gbọ́ bẹ́ẹ̀ pé ìdógún wa ní ìrèlè èyí ti gbòógì ó wà ní eréjẹ èyí ṣe ti gbòógì àṣìgbà mi nígbọ́ kan mọ́ bàbá bá wa dá orúkọ rẹ ẹ̀kẹ́ àyàn nínú ilé. orúkọ mi ni Àpẹẹlẹ Abraham Banega ìlú Kọ̀bọ̀ṣòro olórí ẹbí Òdògún ti gbòógì. Òṣèbà mi àpẹwà bàbá nígbọ̀ kan mọ́ bàbá wa dá orúkọ rẹ ẹ̀kẹ́ ara rẹ. ẹ̀ ti change orúkọ bílẹ̀ olóyè ọlọ́lá Johnson Akínlọ́ọ̀sán ikú ìjánuwà ọmọ ti gbogbo ti ilẹ̀ bítákò. Òṣèbà mi onírẹ̀ tó nírẹ̀ iṣẹ́ tí lọ kàṣà wa ìṣe wa ìgbọ́dọ̀ parẹ́ ìtàn wa láì gan ìdẹ̀gbọ́dọ̀ lọ kí ọmọge sorúkọ mi lọmọ ìgbọ́dọ̀ lè sọmọ angẹnẹngẹnẹ bí ìdẹ ọmọ ẹni ti bá dánwò ẹni tì ọmọ ọlọ́jà ló bòkun mọ́ra ni ìyóò fàájú ẹ̀ gbogbo orí ẹ̀ ọmọ ìrìbùjà gbọ́ àkàtàgbọ́n lórí ìkànnì gàrí ti bẹ̀rẹ̀ tí mo wà bá dọ̀jọ̀ mú ẹ̀ àtúkayọ́ra ó dàbọ̀.